Taye currency ti padà wọ gàù finally serious wọ̀tọ̀wọ̀tọ̀ tí ò ní ending lélẹ́yìí o. Ẹ ti wá gbọ́ nǹkan tí ìkan nínú àwọn die hard fans ọ̀gá ńlá Fuji Alhaji Wasiu Alabi Pasuma ẹ wá gbọ́ àwọn òkò ọ̀rọ̀ burúkú tó tún sọ ránṣẹ́ sí Taye currency nínú fọ́nrán yìí pẹ̀lú ìkìlọ̀ tó lágbára tó le koko gan ni pẹ̀lú Taye currency lórí ọ̀rọ̀ Alhaji Wasiu Alabi Pasuma ó ti wọ one chance gidi o. Nínú fọ́nrán yìí arákùnrin yìí ní odò tó bá gbàgbé orísun ó ṣetán láti gbẹni o, wípé Taye currency ó ti gbàgbé orísun ìyún tó jẹ́ ọ̀gá ńlá Fuji pé ó ti tàpá sí ìbẹ̀rẹ̀ ó sì di dandan kí nǹkan ó ṣe ó lágbára. Ẹ ti jẹ́ ká jìjọ wo fọ́nrán yìí ẹ̀yin èèyàn ká tó gbọ́ gbogbo wọ́nì tí ìkan nínú àwọn die hard fans ọ̀gá ńlá Fuji tó fi ránṣẹ́ sí Taye currency lọ́tẹ̀ yìí. Kẹ̀dẹ̀ máa bá mi fèrò tiyín nípa ìsí comment. Ẹ má wá gbàgbé tẹ́yìn bá ṣe ń láǹfààní láti máa darapọ̀ mọ́ mi lórí ìkànnì. Ẹ máa bá mi follow DIGINAIJA online TV lórí Facebook, link kan wà ní comment section fídíò tó máa gbé yín lórí Facebook page wa. Lórí YouTube ẹ máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fídíò, kẹ́sì máa bá mi like and share kó máa lọ káàkiri. Ó yá fọ́nrán ọ̀hún rèé, ẹ jẹ́ àjèjọ wò. Ó sọ àpárẹ̀ mọ̀ ọ̀gá ńlá ni mí, mo lè sọ ní gbogbo párẹ̀ mọ̀ ọ̀gá ńlá ni mí o, ọ̀gá ńlá tó ń gbà ní lọ́jọ́ ìṣòro, mo lè fọ́ sọ àpárẹ̀ mọ̀ ọ̀gá ńlá, párẹ̀ mọ̀ ọ̀gá ńlá ni mí o. Ìyẹn dúró bẹ́ẹ̀ Taye currency bàbá lọ́ọ̀bù àbí kí ló ń pè ẹ́? Pasuma sínú ẹni tó lè máa fi pa, dádì mi ò sínú ẹni tó lè máa fi pa currency yìí Taye mọ ohun tó ń ṣe, kí ló ń gun ẹ̀gbọ́n, kí ló ní tẹ́nì kan ò ní rí, owó kí ló ní tẹ́nì kan ò ní rí, ilé kí ló kọ́ tẹ́nì kan ò kọ́ rí, gọ́vnà kí ló ní tẹ́nì kan ò ní rí, gọ́vnà 8 years. Pasuma sínú ẹni tó lè máa fi pa currency ṣó ti gbàgbé ní ṣé wíwo ní òtówó ní abíwòyàn ní òtówó yàn o, ṣó gbà pé ibẹ̀ ló gbà kọjá ó mọ̀ pọ́dọ̀ tó bá gbàgbé orísun o. Taye currency gbígbẹ́ ni ó gbẹ currency ṣe jẹ́jẹ́. Alhaji Taye currency bàbá honorable jẹ́ ń sọ kinní kan fún ẹ. Paso sínú ẹni tó lè má fi ṣan ọ̀gá ní Paso bá Wasiu àgbà ìjọba Fuji. Gbogbo èèyàn tó bá ti ń bá Paso jà mi ìbá láìkẹ́ máa ètì ẹ tó ẹni tó ń fẹ́ mi lóúnjẹ nìyẹn. So ohun tó jẹ́ kí n sọ̀rọ̀ tẹ́lẹ̀ ni pé dádì mi wọ́n sọ fún mi pé ṣàbá dìgún a gbọ́dọ̀ máa jà, àmọ́ ọ gbọ́dọ̀ máa bú bàbá yàn lójú yàn kó má lè sọ kíni, kó má lè sọ̀rọ̀. Taye currency ṣe jẹ́jẹ́, o ò ní nǹkan kan, ṣe jẹ́jẹ́ ọ̀rẹ́ mi o. Taye currency ṣe jẹ́jẹ́ mò ń sọ, máa kọjá yẹ Alabi Pasuma o kó má lọ drop mo wí o, máa kọjá yẹ Paso kọjá bẹ́ẹ̀ sẹ́mo mo wí. O ò lè bá Paso jà o, o ò lè bá Paso ta, o ò lè bí Paso kọ́ bọ́dì, ọmọ Paso làwọn tó di kọ́ 100. Taye currency ṣe jẹ́jẹ́, bàbá honorable tó bá ń ta sí gbogbo àwọn èèyàn fi ti Paso sọ́tọ̀, bá Wasiu àgbà ìjọba Fuji má ta sí. Tí wọ́n ní sáfó sọ̀rọ̀ èmi àti òní nǹkan kan pọ̀ mú ní láti sọ torí dádì mi ni Paso ló ń fún mi lóúnjẹ, òun ló ń fún mi lówó tí mo fi ń bọ́mọ tí mo fi ń bọ́yàwó, ọ̀gá mi ni bàbá lálùbáríkà bàbá mi ni. Àmọ́ mo fẹ́ bèèrè kinní kan, oníbàárà sí Ajíbọ́lá ó wà àwòkọ́ṣe pàpà tọ̀ síbẹ̀ kó jọra wọn gbàgbé, ó yàtọ̀tọ̀ síra wọn kò àwòkọ́ṣe báyọ̀ kọ́ tiẹ̀ wọ́n tiẹ̀ ní owó ló ń gùn ẹ̀ ó ń bẹ́ èlò ló ní kí ló ní tẹ́nì kò rí. Taye currency ṣe jẹ́jẹ́ odò tó bá gbàgbé orísun ó máa gbẹ ni o, kò jù bẹ́ẹ̀ lọ. Ṣé èèyàn náà rí wípé ọ̀rọ̀ ńlá leléyìí o. Wọ́n ní ìkan nínú àwọn fans Alhaji Wasiu Alabi Pasuma ló tún jùlọ Taye currency báyìí o. Kí lè ro tiyín lórí ẹ̀ máa jù sí kọ́mẹ̀ǹtì nítorí ọ̀rọ̀ Taye currency níbi tó ń lọ yìí àwọn fans ọ̀gá ńlá Fuji wọ́n ṣetán láti mẹ́nu kúrò lórí ọ̀rọ̀ yìí o. Nǹkan fẹ́ gbàgàn tí ì yé ọ̀pọ̀lọpọ̀. Kí lè ro tiyín ẹ máa jù sí kọ́mẹ̀ǹtì. Ẹ má gbàgbé láti máa bá mi follow DIGINAIJA online TV lórí Facebook, link kan wà ní comment section fídíò tó máa gbé yín lórí Facebook page wa. Lórí YouTube ẹ máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fídíò, kẹ́sì máa bá mi like and share kó máa lọ káàkiri. Ẹ ṣeun tẹ́ darapọ̀ mọ́ mi ní gbogbo ìgbà.